Sọ́yán ti dé o bàbá aṣọ lárí ìdè bàbá wọn ẹ̀wù. Akọni mo tún dé o akọni ọlọ́run ọmọ ọ̀dọ̀ àgbà. Bí n bá ti dé tí mo pé mi ni. Èmi ayẹyẹ ọmọ yẹko gẹ́gẹ́ sani mi ọmọ yẹdo. Òrèrè rẹ ni mi ọmọ yẹlu ṣe mo tún dé. Ìbàdàn Elédùmarè ọba kọ́dá yọ ọba ṣẹ̀dá lọ́run. Ìlàyà aláwòrán àbí dákun má padà lẹ́yìn akọni ẹni ayé fẹ́. Àìbídọ́ iná ọmọjọ́ ládà pé ká. Ọjọ́ nìkan ṣe bí wọ́n ní ìpè ń fa. Fáwùsàtù kí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ mi? Ṣé bẹ́ẹ̀ ní gángan ní ìṣọ̀jọ́ òbí rẹ̀? Àìná ọkọ ayẹyẹ oríkà ọdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀. Ọdún ayọ̀ ló máa ṣe oníṣọdún bànújẹ́ lágbára lọ́wọ́n bá. Ọmọ olùpọ̀ àláolú. Mo lé tẹ́tẹ́ kí n tó jọba mo fàlàlà mo ìjòyè mo jẹ. Àṣàkẹ́ àdé o. Lẹ́ni mo rí bá àpapà rẹ̀. Òkú ayẹyẹ oríkà ọdún o. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe. Ìgbọ́dọ̀ ọjọ́ kan ni. Orí àjẹ́ ògbó bí olú gbogbo ti yígbó. Àṣàkẹ́ o. Wàhálà bíi lálà lókìtì ẹ̀fọn. Wà gbọ́ bí àgbàkan tí ń bẹ nífẹ̀ẹ́ òǹtáyé. Tó gbogbo tó fọmọ owó ṣòlè ọrùn ọmọ owó yọ títí ọmọ owó dọ́kínní. Kò sí bó tilẹ̀ wù kó o pẹ́lẹ́ ayé yìí tó. Ìbídọ́ yìí náà ó ní mọ̀ sáré ọmọ kó tó di kó lọ. Rí o. Máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó dá ẹ lákọ̀ọ́ṣù. Orí òní dá ẹ padà séwúrà. Ọ̀jẹ́ nìkan lẹ́yìn mo rí bá àpapà rẹ̀ olúńlá ni ọmọ ọlọ́kọ̀ nílé iṣẹ́ rí. Àkẹ́sọ́ lẹ́rí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Ilé ọmọ àríwọ̀ ọ̀pọ̀ ọmọ ẹgbẹ̀rún ajé. Ọmọ kábọ̀ pàwọ́ káfàjẹ́ wa. Ọmọ kábọ̀ gèdègèdè ọmọ wọkọ̀ délé iṣẹ́ rí. Èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́sùn. Èèyàn kan ò ní gbowó ọkọ̀ lákẹ̀sán. Èrò tó bá gbowó ọkọ̀ lọ́sùn. Ẹni tó gbowó ọkọ̀ lákẹ̀sán. Yóò kó tán pàtàjẹ́ yóò gbọ̀run lọ ní akẹ̀sán lẹ́rí ọmọ agbẹ̀bí òun ẹ̀. Ọ̀jẹ́ nìkẹ́ o. Ìgbọ́dún ọjọ́ kan ni. Ó mọ̀ pé bí ọdún bá dún péré kó àwọn máa òtútù wálé ayé. Ọdọọdún ní iṣẹ́ pọ́nrú ẹ̀. Ọdọọdún ní èrò àwa. Ó máa bẹ ọ̀bẹ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ wọn abẹ́nà o. Ọmọ ebi ṣẹ́rì sí o. Mi ò tètè mọ̀ pé bẹ́ẹ̀ la máa pè ní ìṣẹ́rí. Ibi àwórí sí la máa pè ní àwórí. Olúńlá o. Ibi aṣọ dẹ́dọ́rẹ́ ẹlẹ́kẹsàn-án dé. La máa pè lákẹsàn lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ kìmí rọ́lá o. Kìmí rọ́ṣù wọ́n máa kẹsàn. Ọmọ ìjà tó wọ ìjẹ́ o. Ọmọ oníyàn kòkò tí mú jẹ̀gbẹ́ ṣùlọ ìlà ọmọ onípápá fura múro kejìẹ̀bẹ̀. Bàkẹ́sàn ò ga jù gò. Olúńlá bẹ́ ò ga jù kùkùté. Dandan ní ká ẹ níbọn àgbélápá láéláyé ọdẹ ní bàbá yìí ṣe. Ọmọ ẹni ọkọ̀ dẹ̀ ló sùn. Àṣàkẹ́ àdé máa ń gbóhùn ẹnu mi. Ọlá ọkọ̀ dẹ̀ lówó délé. Èmi ní ìdọ́kọ̀ ló sùn. Èmi ní ìdọ́kọ̀ lówó délé o. Ta ni ò mọ̀ pé pọ̀rí àkẹ́sọ́ ní darí ọkọ̀ káàkiri
kẹsàn lẹ́rí balẹ̀ ọjà ìgbọ̀dún ọjọ́ kan ní onífẹ̀yìntì kò sunkún ọmọ lágbára ṣọ́dẹ̀dá ọba Muhammad ti jó ṣẹlá ìwọ tó ṣọdún ìwà ṣe tẹ̀mí tówó tọmọ pẹ̀lá ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ẹkú tó bá wá pìdọ́kù ní pìdọ́pẹ́ ọ̀jẹ́ nìkan o mọ̀ pé ẹkú tó pìdọ́kù ní pìdọ́pẹ́ èmi Àkànní wá ṣe tọ́mọ rere bàbá mi Àkànní lè mí jẹ́ ọmọ lọ́ta odò.